Hallelujah. 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 Okay now. Hallelujah. Hallelujah. Ẹni máa rí àánú gbà. Ẹni máa rí àánú gbà. Ẹni máa rí àánú gbà. Ẹ̀yin tẹ́ ń wò, ẹni máa rí àánú gbà. Ẹni máa rí àánú gbà. Ẹ̀yin tẹ́ ra àánú gbà ẹ̀ka hallelujah. Ọwọ́ Olúwa yóò jà fún wa. Àmín, àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì, ẹ ó ní ìsinmi. Àmín, àmín Jésù. Ẹ ó ní ìsinmi. Àmín, àmín Jésù. Ẹ ó ní ìsinmi. 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 Àmín Jésù. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ó pẹ́ tẹ́ ẹ ti ń gbàdúrà, ẹ ó jèrè àdúrà. Àmín Jésù. Mo fẹ́ kọ́rọ̀ àṣẹ iná òṣìṣẹ́ ní òróró ilé o. Ó dẹ̀ ti ṣiṣẹ́. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ wá òróró sẹ́gbẹ̀ẹ́ yín o. Ẹ wá anointing oil. Májẹ̀mú tó dá ọ dúró. Lórúkọ Jésù. Ilẹ̀ ó gbé májẹ̀mú. Àmín Jésù. Àmín Jésù. Àwọn praise ilé náà lénìí. Májẹ̀mú tó dá ọ dúró. Ẹ̀mí mímọ́ Jésù. Ilẹ̀ máa gbé mi. Àmín, àmín Jésù. Ó dá kéèyàn dúpẹ́. Yes, sir. Yes. Ó dá kéèyàn mọ rírì Ọlọ́run. Yes, sir. Ó dá kéèyàn ro ẹ̀yìn. Kéèyàn dẹ̀ ro ibi tó dé. Lẹ́yìn náà kéèyàn wá ro ibi tó ń lọ. Ẹ má ti ro ibi tẹ́ ń lọ. Ẹ kọ́kọ́ wo ẹ̀yìn wò. Ẹ kọ́kọ́ ṣe kí ni? Ẹ máa wọ ẹ̀yìn wò, ẹ máa track, ẹ máa wọ ẹ̀yìn. Ẹ máa track, ẹ máa flashback. Mi ní ẹ máa ronú o, mi ní ẹ lọ lápá tẹ́ńsán o. Mi ní kẹ́ ẹ máa ronú pé yìí tí ì jẹun lánàá pé ibo ni mo tẹ̀ tí ń bọ̀ náà. Àwọn èèyàn kan wà tán tí ì kúrò níbi tí wọ́n ti ń bọ̀. Yes, sir. Àwọn èèyàn kan ò tí ì kúrò níbi tí ìwọ ti ń bọ̀. Yes, sir. Ibi tí wọ́n dé, àwọn èèyàn kan ò tí ì débẹ̀. So pé wọ́n ti kúrò níbi tó ti ń bọ̀ yẹn, dúpẹ́. Olúwa ṣé o. 1, 2 pé o ti débì kan náà, dúpẹ́. Olúwa ṣé o. Lẹ́yìn ìyẹn wọ́n máa ṣe kí ni o? Wọ́n máa ronú, so wọ́n máa dúpẹ́ pé àdúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ọpẹ́ ilé ìjọba-dé. Àdúpẹ́ o Jésù ibi tẹ́. Fi ariwo kí hallelujah mẹ́ta. Hallelujah. 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 Ẹ̀yin kan ó sàmí, Lórúkọ Jésù. ayé ò ní lè dá ọ dúró. Àmín. Àmín lórúkọ Jésù. Gbọ̀ngàn àdúrà yẹn láwa o, lẹ́gbẹ̀dá lójú títì nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹnìkan lè sàmí, ayé ò ní dá ọ dúró. Àmín. Àmín Ayé ò ní dá ọ Jésù. dúró. Àmín. Àmín Jésù. Ayé ò ní dá ọ dúró. Àmín lórúkọ Jésù. Ayé ò ní dá ọ dúró. Àmín. Àmín lórúkọ Jésù. Ogun tẹ́ ẹ jogún láti inú ìyá wa. Lórúkọ Jésù. Ogun yẹn máa ṣẹ́ wọlé. Àmín. Àmín Jésù. Ogun yẹn ó ṣẹ́ wọlé. Amen. Àmín Jésù. Ogun yẹn máa ṣẹ́ wọlé. Àmín Jésù. Àmín. Ogun yẹn máa ṣẹ́ wọlé. Àmín Jésù. Ogun yẹn máa ṣẹ́ wọlé. Àmín Jésù. Àmín. Ẹ kàn sọ nígbà méje pé Jésù ò ṣe o, Jésù ò ṣe o, Jésù ò ṣe o, nígbà méje ó yá ó yá yá yá. Jésù ò ṣe o, 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 Jésù ò ṣe o. Ẹ sọ nígbà kejì ó yá yá. Jésù ò ṣe o, 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 Jésù ò ṣe o. Ayọ́mẹyẹ orúkọ yín ròyìn, ẹ̀yin yóò sọ pé Jésù ò ṣe o, wọ́n yóò sọ, ẹ̀kẹ́ ẹjẹ́ ó sáré lẹ́nu yín, ó yá nígbà kẹta Jésù ò ṣe. Jésù ò ṣe o, 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 Jésù ò ṣe o.
fẹ́ nìkan ìmọ̀ ọ̀tá ò ní ṣẹlẹ̀. Àmín Jésù. Agbára ọ̀tá ò ní bú ọmọ náà. Ẹ ṣe ń bọ́ gbangba díẹ̀. Agbára ọ̀tá ò ní bú ọmọ náà. Ẹ bá ń fa kíní ìwádìí. Agbára ọ̀tá ò ní bú ọmọ náà. Agbára ọ̀tá ò ní bú ọmọ náà. Ẹ máa ń lọ wájú. Agbára ọ̀tá ò ní bú ọmọ náà. Májẹ̀mú òkùnkùn ó máa ré dànù. A fẹ́ gbàdúrà lórí ogun ìdádúró. Kí mo pè é? Ó dìgbà ẹlòmíì bá tó pé 60 kó tó gbé nǹkan rí fún un. Ó dìgbà tí ewu bá tó wù lórí ẹlòmíì kó tó lè rí nǹkan rí dáwọ́ lórí. Ẹ lajú, ogun ìdádúró ni wọ́n ń pè é. Hallelujah. Mi mọ country tí mò ń lọ. Àwọn ọmọ yẹn wá sọ pé bàbá àwọn ò wọ plane rí pé ó ṣe ẹ̀dá fáwọn náà ni bàbá wọn ebi sí 82 bẹ́ẹ̀ máa yẹn ò lè rìn ọwọ́ àjọ wà ní plane bàbá yẹn ó wá ń gbọ̀n wọ́n fi kẹ̀kẹ́ tí wọ́n wọlé ni wọ́n fẹ́ lọ tọ̀ náà nínú plane wọ́n ṣe ń gbé wọ́n ṣe ń ṣe nínú plane. Wọ́n ní bàbá àwọn ògo plane rí. Ẹ lajú, bàbá yẹn wà ní 40 years kò jẹ́ èèyàn. Ó wà 50 years kò jẹ́ èèyàn. Ó wà 60 kò jẹ́ èèyàn. Ó wà 70 kò la ipa. Ó wà ní 80 kò la ipa. Ó wà wọ 81 ògo. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Masadali kapa gbọ́rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe. Oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni. Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀, jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Wá ṣẹ̀ṣẹ̀ dé ẹ lajú kò lè jọra wọn mọ́. Sir, if care is not taken, ọ̀tá wọn lè ṣàìsí inú play yìí. Torí ẹni tí ò wọ inú play rí tó kọ́ inú play ẹ̀rú máa bà ọ́ ní kíní ẹ̀ ó ṣe léfò báyìí. Hallelujah, hallelujah. Then ìdààmú waiting kẹ́ tó lẹ board flight, wọ́n kọ́ jókòó, wọ́n kọ́ máa pa àwọn kankan wọlé kó tó lè kàn yín wá gbà mí èèyàn àjọkò 2-3 hours. Hallelujah, hallelujah. Ogun ìdádúró. Abrahamu rí ìdádúró kó tó bímọ. Nígbà tó wá bímọ tó bí Isaac náà rí ìdádúró. Isaac tún wá ń padà bẹ Ọlọ́run fún ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ ni pé Isaac sì bẹ Olúwa fún aya ẹ̀. Is it Genesis 25? Isaac bẹ Olúwa fún aya ẹ̀. Isaac ṣe ń bẹ Ọlọ́run fún aya ẹ̀. 25-21 ẹ̀ka. Isaac ṣe ń bẹ Ọlọ́run fún Olúwa. Isaac bẹ Olúwa fún aya rẹ̀. Nítorí tí ó yàgàn. Ebi bàbá àti ìyá ẹ̀ náà yàgàn. Òun náà ọmọ májẹ̀mú ni. Ìlérí ti wà lórí tiẹ̀ náà ti pẹ́ wọ́n tètè bí Isaac. Wọ́n ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ ó ti pẹ́. In fact, àwọn òbí ẹ̀ ti rò pé àwọn ò ṣe kí ni o, pé àwọn ò yan rí ọmọ wáyé jàre. Ìyẹn tó jẹ́ mọ̀ páwọn sì yan rí ọmọ láyé ni Ágáì tí Ábúráhámù lọ bẹ̀ wò. Ágáì tí Ábúráhámù súnmọ́. Ká ní Sárà ò sọ pé kọ́kọ́ òun súnmọ́ Ágáì, wọn nínú kan yan rí wáyé. So lẹ́ẹ̀kan náà tí Ábúráhámù súnmọ́ Ágáì tí oyún jáde, ibẹ̀ ni Sárà ti mọ̀ pé wá o, èmi ní nǹkan ṣe o, kì í ṣọkọ mi o, ọkọ mi ló súnmọ́bìnrin mi yìí tí yẹn ń lóyún tó bímọ. Hallelujah, hallelujah. Ẹnìkan máa sàmì ogun tó dá ọ dúró gbàgbọ́ ilé ó gbé mi. Níbo láríwá mi ti dùn jù? Ogun tó dá ọ dúró ilé ó mi ogun náà. Ogun tó dá àwọn aṣíwájú rẹ dúró, ogun tó dá àwọn ẹgbẹ́ ẹ dúró, ogun tó dá àwọn àǹtí rẹ dúró, ogun tó dá màmá rẹ dúró tí ò fún wọn ní àyè ògo, ogun yẹn ó ṣẹ́ lójú. Ogun yẹn máa ṣẹ́ lójú. Ogun yẹn ó ṣẹ́ lójú. Ogun yẹn 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 ṣẹ́ lójú. Isaac wá ṣẹ̀ lọ bẹ̀ Ọlọ́run ní Isaac sí 2021. Ó sì bẹ Olúwa fún aya rẹ̀. Torí pé ìyàwó tiẹ̀ náà tún yàgàn. First wife tí ọkọ fẹ́, ìyàwó àkọ́kọ́ fẹ́. Ìyẹn dẹ̀rẹ̀ wọ́n jábàálẹ̀ yẹn rí virgin ló bá yẹn.
nígbà tí àwọn arákùnrin Ábúráhámù tí wọ́n di kẹ́tẹ́kẹ́tẹ́ wọn tán lọ lé àwọn Rèbékà tí wọ́n lọ fẹ́ nígbà wọ́n Bíbélì já mọ̀ pé Rèbékà ò mọ ọkùnrin rí, wọ́n ní wúndíá ni. Hallelujah. Wúndíá ni. Wúndíá ó wá korí bọnú ogun tó wá ja bàbá ọkọ ẹ̀ ó jà, ogun tó ja ìyá ọkọ ẹ̀ náà jà. Ó sì bí Olúwa fún aya rẹ̀ nítorí tí ó yàgàn. tó ní pé òun náà yàgàn. Olúwa sì gba ẹ̀bẹ̀ rẹ̀. Rèbékà aya rẹ̀ sì lóyún. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá lóyún. Hallelujah. Isaac sì fẹ́ Rèbékà nígbà Isaac wà ní 40 years. Nígbà tí wọ́n dẹ̀ yàgàn fún complete 20 years. Torí nígbà Isaac tó wọ 60 years. Nígbà tó pé 60 years ló tó bímọ. Ẹnu ọwọ́ méjèèjì. Ogun tí ń fọjọ́ orí ẹ̀ ṣòfò tí ò fún ọ ní ẹ̀yìn ògo. Àmín ni ẹ ṣe, ogun yẹn ṣẹ o. Ogun tí ò fún ọ ní àyè ògo, ogun tí ò fún ọ ní àyè ẹ̀rín, bẹ́ẹ̀ bá sàmí, ogun yẹn máa ṣẹ́. 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 Ẹ̀ka bá 20 ọmọ ọdún mélòó ni Isaac wà? Isaac sì jẹ́ ẹni 40 ọdún. Isaac jẹ́ ẹni 40 ọdún nígbà tí ó mú Rèbékà. nígbà lọ mú Rèbékà ń lé wọn 40 years ni. 40 years ni kí ló ń pè lógójì ọdún? 40 years ló wà. Hallelujah. Àwọn èèyàn mọ̀ ti sùn. Àwọn èèyàn mọ̀ ti sùn. Ó fẹ́yàwó 40 years ẹ̀ka verse 26. Ẹ dáhùn. Àti lẹ́yìn èyí ni. Arákùnrin rẹ̀ jáde wá. Ọwọ́ rẹ̀ sì di ìdíṣẹ́ Ísọ̀ mọ́. A sọ orúkọ rẹ̀ ní Jákọ́bù. Ìyẹn ọmọ àkọ́bí tí Isaac náà bí yẹn jẹ́ méjì. Hallelujah. Orí àwọn ọmọ ń jàgùdù nínú Rèbékà. Kí ló ṣẹlẹ̀? Olúwa ní ìbejì ló wà nínú ẹ pé in fact àṣírí tí ẹ wà ń bẹ̀ yẹn tá a gbọ́dọ̀ tú lé nìyẹn di ọ̀la. Àwọn méjì ló wà nínú ẹ o. Orílẹ̀-èdè kan ó le jù kan lọ o torí ìran àwọn ẹ̀gbọ́n wọn máa sin àbúrò. Ẹ̀ka bá sọ 3 náà. Olúwa sì wí fún un pé Ọlọ́run sọ fún Isaac pé orílẹ̀-èdè méjì ní bẹ nínú rẹ̀. Orílẹ̀-èdè méjì ní bẹ nínú ìyàwó ẹ̀. Irú ènìyàn méjì ni yóò yà láti inú rẹ̀. Mi gbọ́. Irú ẹni méjì ló máa yà láti inú ẹ̀, láti inú yìí, láti inú rẹ̀. Àwọn ènìyàn kan ó le jù kan lọ. Ẹ̀gbọ́n ni yóò sì máa sin àbúrò. Ìyẹn ṣe ni. Májẹ̀mú tó mú kó o máa ṣẹrú ní ìlú tó wà. Agbára tó mú ọ sìnrú ní ìlú tó wà. Májẹ̀mú tó mú ọ ráre ní ìlú tó wà. Ilẹ̀ ó gbé májẹ̀mú. Hallelujah. Ẹ má bù í sọ̀mọ́ kó gba àṣàrò àbúrò ẹ̀ jẹ. Ogun ló fẹ́ bọ́lẹ̀. Kí ni Jákọ́bù sọ? Ó ní bọ̀dá ṣe fẹ́ jàṣàrò. Ẹ mọ tẹ́sí ẹ̀ta ogún ìbíyín fún mi. Ẹ máa gbọ́ kílẹ̀ mọ̀ tó sọ ni pé ẹ̀ta èpè kan ti ṣẹ́ fún yín láti inú oyún. Èpè kí ni pé ẹ̀gbọ́n yóò máa ṣe àbúrò. Ọlọ́run tí ó sì ṣàánú Ísọ̀ tí ò ní tí ó ṣẹrú. Ọlọ́run tí ó ṣàánú Ísọ̀ tí ò ní tí ó ráre. Ó lè bọ̀dá ẹ fún mi ní ogún ìbíyín. Ìyẹn ní sógún ìbí ni. Oore kí ló ṣe fún mi? Mo rò pé òun náà ti gbà sọ tẹ́lẹ̀ pé wọ́n ní ẹ̀gbọ́n ó máa sin àbúrò. Nígbà tí a kò tí ì bí àwọn ọmọ náà. Nígbà tá a ti bí àwọn ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kò tí ì ṣe rere. Wọ́n ì ṣe rere. Tàbí búburú. Kí ìpinnu Ọlọ́run nípa ti ìyàn kí ó lè dúró. Kì í ṣe nípa ti iṣẹ́ bí kò ṣe ti ẹni tí ó ń pe ni. Ẹnà wọ́n méjì. Ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò. Ẹ̀gbọ́n yìí tó ti sọ ọ́ tẹ́lẹ̀ abẹ́ ẹ̀gbọ́n tí bá sọ tí kì í sọ ni pé orílẹ̀-èdè méjì ló wà nínú ẹ̀ ìkan ò lè jù kan lọ ẹ̀gbọ́n máa sin àbúrò. Jésù. Lóòótọ́ wọ́n súre fún Jákọ́bù bẹ́ẹ̀ orí Ísọ̀ ni ìrètí padà kọ́kọ́ dà.
hallelujah. Onígbà tí ìgbà Jacob lọ padà pàdé Ísọ̀ tí wọ́n dìbà ńgbà lọ pàdé ẹ̀ tó kẹrin dání tó kò bẹ̀rẹ̀ Ísọ̀ ní wá èmi ti ní àní tó ìwọ́n dẹran káàkiri èmi ti ta tí mo gbé wá látọ̀run mo ti tà wá fún ọ ṣùgbọ́n sọ gbàgbọ́n ní ọmọ sí àbúrò mo ti wá tà yẹn fún ọ mo ti gba ògo ẹ̀nàwọ́ méjèèjì ogun tó dé ọdún ta ló sàmì ilẹ̀ gbé ogun ebi ò pa ìsọ̀dé ojú òkòrò ni bẹ́ẹ̀ mo tún bá kí kó lè bọ́ ogun lẹ̀ ni wáì nígbà tí wọ́n ń ròyìn Ísọ̀ fún wa mo rò pé báàsì kan lókè ń bẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé Ísọ̀ jẹ́ wọ́n ní is a wise hunter wọ́n ní Ísọ̀ jẹ́ ọlọ́gbọ́n ọdẹ ẹ bá ń kà ń bẹ̀ wọ́n ní Ísọ̀ jẹ́ ọlọ́gbọ́n ọdẹ wọ́n ló jẹ́ ọlọ́gbọ́n ọdẹ ó yá verse 27 Genesis 25:27 ó yá àwọn ọmọdékùnrin méjèèjì wọ́n sì ń dàgbà. Ísọ̀ jẹ́ ọlọ́gbọ́n ọdẹ. Ísọ̀ kí náà pè ní ọlọ́gbọ́n kí wọ́n ní kéèyàn jẹ́ ọlọ́gbọ́n kí náà pè bẹ́ẹ̀. tọ́ba lẹ́yìn ọ̀sẹ̀ kan ó wá jẹ́ ọlọ́gbọ́n that means pé he is a smart worker ó mọ sẹ́yìn ẹ̀ ṣe pé náà wọ́n wá pè ní ọlọ́gbọ́n ọdẹ kí náà wá pè Jákọ́bù. àti ṣùgbọ́n Jákọ́bù ṣe ènìyàn jẹ́jẹ́. ó jẹ́ ènìyàn jẹ́jẹ́ òun máa ń jókòó nílé ni ẹ̀. a sì máa gbé inú ọ̀dọ́. inú ilé ló máa ń jókòó sí tiẹ̀. yes. Ísákì sì fẹ́ Ísọ̀. Ísákì wá fẹ́ Ísọ̀ torí pé ó máa ń rí ẹran. nítorí tó ń jẹ nínú ẹran ọdẹ rẹ̀. ó ń jẹ nínú ẹran ọdẹ ẹran ìgbẹ́ tí ọmọ rẹ̀ bá ti lọ pa. hallelujah. Ísọ̀ Isaac kò lè má jẹ nínú iṣẹ́ Ísọ̀ ó wá mú kó fẹ́ràn Ísọ̀ ṣùgbọ́n Rèbékà ń tiẹ̀ òun fẹ́ràn ìkejì àbúrò fẹ́ràn Jákọ́bù. yes. Jákọ́bù sì pa ìpẹ̀tẹ́. Jákọ́bù pa ìpẹ̀tẹ́ ńlé tiẹ̀. Ísọ̀ sì ti ní ìgbẹ́dẹ́. náà ibi tí mò ń lọ rèé o níbo náà ní Ísọ̀ ti dé. inú ìgbẹ́. ibi tó ti lọ ń pẹran olójókòó ní Ísọ̀ olóúnjẹ ìyá ni is a wise hunter ó ti lọ ó ti pẹran o bẹ́ẹ̀ ọ̀gá ti jẹ́ tán wọ́n sọ pé bí ń pa Ísọ̀ wọ́n ló ti rẹ̀ ẹ́ èèyàn máa jẹun tí ó rẹ̀ yẹn ó ti jẹun tán already nígbà tí ó délé ó ti rẹ̀ ẹ́ hallelujah so rírẹ̀ yẹn òórùn tó gbọ́ ti kó sí lórí pé àta ní ṣàṣàrò mi pé ẹ fún mi jẹ ẹ náwó méjèèjì hallelujah ogun tó dá àwọn fámìlì rẹ dúró ó tún dúró láti dá wọn náà dúró ilẹ̀ ó gbé ogun ilẹ̀ máa gbé ogun ilẹ̀ máa gbé ogun ilẹ̀ máa gbé ogun. Èèyàn 140 years ń dà nígbà ó fẹ́ yàwó ẹ wá ka verse 20 ẹ ka verse 26 yẹ 40 years ló wà nígbà tó fẹ́ yàwó àti lẹ́yìn èyí ni. ní arákùnrin rẹ̀ jáde wá ọwọ́ rẹ̀ sì di gìgísẹ̀ Ísọ̀ mú a sì sọ orúkọ rẹ̀ ní Jákọ́bù. Ísákì sì jẹ́ ẹni 100 ọdún. mi gbọ́. ẹni 100 ọdún. nígbà tó ṣe kí ni. nígbà tí Rèbékà bí wọn. ọmọdé mélòó ni Ísákì jẹ́ nígbà tó bí wọn. ọmọdé mélòó ló fẹ́ yàwó. 40 years. ó fẹ́ yàwó nígbà wo. then ó bímọ nígbà wo. how many years of waiting. ọ̀gá tí 20 years bá kún ọjọ́ orí rẹ báyìí wàhálà ni. nǹkan ti tán. hallelujah. ẹ̀yin kan ń wò mí ọlọ́run ò ní lògó bẹ̀rẹ̀. síbo
20 years plus your age now. Say go to new weather. Hallelujah. Èyàn ṣe lè marry in 40 years. I've been married for 20 years now. 1 year, 2 years, 3 years, 4 years, 5 years, 6 years, 7, 8, 9, 10, 11 years, 12 years, 13, 17 years, 18 years, 19 years. Ogun yẹn tó dà wá. In fact, ogun Yorùbá mọ̀ sẹ́, wọ́n ní Isaac sì bẹ Olúwa. Ọlọ́run jọ̀ọ́, ogun tó jà bàbá mi rèé, kò gbọ́dọ̀ jà mí. That is why tó o bá ti pray, ogun ò lè ṣẹ́ fún ọ. Ẹnu wọn méjèèjì. Ogun ọjọ́ tó ti pẹ́. Ogun tó jà láti ní oyún ogun ọjọ́ tó ti pẹ́. Wàá sàmì ogun yẹn ṣẹ́ fún ọ. Ogun tó jà láti ní ìyàwó. Ogun tí wọ́n forí kọ́ látọ̀dọ̀ wọn. Alórí àmì agbára ṣe. Ogun yẹn máa ṣẹ́ lónìí. Baba o, ṣé òkun ọjọ́ pẹ́ fún mi? Baba o, ṣé òkun ọjọ́ pẹ́ fún mi? Eléyìí máa ń lò bí ẹ̀fẹ́ ìjọba mi. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́yìn ń wò ó, ẹgbẹ́ òró jáde. Gbogbo tí mo ní ojú ìṣẹ́jú mẹ́wàá lọ́mọ. Ẹ fi agbára sàmí. Ogun tó bá jáde láti inú ìyá. Ara ta ni Isaac ti kó ogun. Ìbára bàbá àti ìyá ẹ̀. Ẹ sọ. Ogun ìdádúró jà yí àti bàbá ẹ̀. Àṣẹ yóò jẹ òun náà. Ogun tó jà àwọn tó bí ọ. Kó lóun ó jẹ ìwọ náà. Ẹ fi agbára sàmì. Ogun yẹn ṣẹ́ lójú. Wọ́n bí ó wá fogun jọ bàbá. Wọ́n bí ó fìrìn àjòjò yẹ. Òun náà wá ṣẹ̀ ń bẹ lọ. Ẹ lajú Rèbékà ò ṣẹ. Virgin ni Rèbékà. Wọ́n bá sùn rí. Òun ló yẹ kó easy àti bímọ. Kálẹ̀ tó ti ná gbàrà ná gbòòrò. A sọ pé ìyá ẹ̀ṣẹ̀ rẹ̀ ní í jẹ. Kálẹ̀ tó ti ṣẹ́yún. A níyà rẹ̀ ní í jẹ. Rèbékà ò ṣèranù. Ọmọ dáadáa ni. Bíbélì tún sọ fún wa pé Rèbékà rẹwà gidigidi. Bó ṣe rẹwà tó kò ló rẹ̀ lókulò. Òun ni mo fi mọ́ sọ pé o lè jẹ́ bọ́ọ̀nẹ́gẹ̀ kí ìyà tún jí ọ́. O lè jẹ́ bọ́ọ̀nẹ́gẹ̀ kó o tún wọnú ogun. Àdúrà ni ọ̀gá. O bá di born again, o ti ṣẹ́ ìjọba ọ̀run sílẹ̀. Gbàdúrà kó lè rí ayé ìgbé. Ogun bẹ láyé. Ẹ̀nàwọ́. Ogun tí mo fi jọ ìyá mi. Ogun tí mo fi jọ ìyá mi. Ogun tí mo fi jọ bàbá mi. Ogun tí mo fi jọ bàbá mi. Iná. Iná. Ẹ̀rù dànù lára mi. Ogun tí mo fi jọ ìyá mi. Ogun tí mo fi jọ bàbá mi. Iná. Ó yá ẹ̀rù dànù. 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 Iná. Ó yá ẹ̀rù dànù. 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 Ogun tí mo fi jọ ìyá mi. Ogun tí mo fi jọ bàbá mi. Iná. Ó yá ẹ̀rù dànù. Ó yá ẹ̀rù dànù. Ó yá ẹ̀rù dànù. Ó yá ẹ̀rù dànù. Yóò sọ Jésù. Ó yá ẹ̀rù dànù. Ó yá ẹ̀rù dànù. Ó yá ẹ̀rù dànù. Ogun tí mo fi jọ ìyá mi. Ogun tí mo fi jọ bàbá mi.
iná ó yá ẹrún dànù ó yá ẹrún dànù ó yá ẹrún dànù tí mo fi jọ ìyá mi ó yá ẹrún dànù 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 ó yá ẹrún dànù. Ogun ẹ̀jẹ̀. Kí mo gbé? Ogun ẹ̀jẹ̀. Ogun láti inú ẹ̀jẹ̀ wa. Ogun láti inú wa. Ogun láti ilé wa wá. Ogun láti ilé bàbá mi. Ogun láti ilé ìyá mi. Ẹ̀kẹ́ ogun láti ibi tí mo ti lọ fẹ́ ọkọ. Ogun ibi tí mo ti lọ fẹ́ wọn níyàwó. Tó ń bá mi rìnrìn àjò. Iná run dànù. Wà pẹ̀lú anointing ẹ̀, I will pray to the anointing now. Màá gbàdúrà sínú òró yẹn sìn. Gbé òró dání ibi tó wà. The next 3 minutes, màá gbàdúrà sínú òró ẹ̀ ni. Wà á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí owó Ọlọ́run. Ẹ̀nàwọ́ méjèèjì. Ẹ̀nàwọ́ méjèèjì. Ogun ẹ̀jẹ̀. Ogun ẹ̀jẹ̀. Ogun láti inú ẹ̀jẹ̀ wa. Ogun láti inú ìyá mi wa. Iná ẹ̀rù ogun yẹn dànù. Ó yá. Ogun ẹ̀jẹ̀ láti inú ìyá mi wa. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ní orúkọ Jésù. Ó yá ẹrún. Ó yá fi náà dànù. Ó yá fi náà dànù. Ó yá fi náà dànù. Ogun láti inú ẹ̀jẹ̀. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ogun láti inú ẹ̀jẹ̀. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ó yá ẹrún dànù. Ogun àti inú ìyá mi wá. Ogun àti inú bàbá mi wá. Ó yá ẹrún dànù. Olú àrún 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 dànù. Ayé mi jáde láti inú ogun ilé wa. Ayé mi jáde láti inú ogun ilé wa. Ayé mi jáde. Ayé mi jáde. Àyànmọ́ mi jáde. Ògo mi jáde. Ògo mi jáde. Láti inú ogun. Láti inú ogun ẹ̀jẹ̀. Láti inú ogun ilé. Lórúkọ Jésù. Ayé mi jáde láti inú ogun ẹ̀jẹ̀. Àìṣẹ̀dá mi jáde láti inú ogun ẹ̀jẹ̀. Ayé mi jáde. Ayé mi jáde láti inú ogun ẹ̀jẹ̀. Ayé mi jáde. Ayé mi jáde. Ṣẹ̀dá mi jáde láti inú ogun ẹ̀jẹ̀. Ayé mi jáde. Ayé mi jáde. Ayé mi jáde láti inú ogun ẹ̀jẹ̀. Ayé mi jáde. Lórúkọ Jésù. Ayé mi jáde. Ayé mi jáde. Máa ná ìtẹ̀yẹ ìwọ̀n tí bá ti parí. Èyí tẹ́ gbòòrò yín dání mo rán àṣẹ síbẹ̀. Ìpàdé wà ń bí Wednesday o. Yes, sir. Láti aago 6 ìdájí. Yes, sir. Èmi àtúnwà mìíràn lé ọ̀la. Ìpàdé wa wà ní àárọ̀ Wednesday. Ó máa ní agbára. Aago 6 ní iná àdúrà ó ti máa jò. Ẹnìkan ní níbo ni? Ẹgbẹ́dá junction ni. Wá ọ̀nà rẹ dé Ìbàdàn. Wọ mọ́tò Ẹgbẹ́dá ó ti rí wa lẹ́gbẹ̀ẹ́ títì. Wá ọ̀nà rẹ dé Ìbàdàn ní Wednesday. A dẹ̀ ní ìpàdé 1, 2, 3 September 1, September 2, September 3 early morning prayer. Èmi náà fẹ́ lọ jìnnà. September 1 yẹn Sunday ni o. September 2 Monday ni o. September 3 Tuesday. Wà á dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Gbogbo àyànmọ́ tó ń gbọ́ mi ogún ṣẹ́ fún mi. Mo rán àṣẹ sóòrò rẹ̀ níbi tó wà. Agbára Ọlọ́run wọ bẹ̀ lọ. Bíbélì pé nípa àfàmì ròyàn ó la jẹ́ àwọn àjẹ́. Ogun tó dì ọ́ ní pápá mọ́ra ilẹ̀ ó gbé mi. Ẹ̀ẹ́dẹ̀ rí ọwọ́ náà. Àánú fà ọ́ jáde. Àánú gbé ọ jáde. Ó ní wà bákan náà. Ó ní wà bákan náà. Ó ní wà bákan náà. Wàá rí ọwọ́ Ọlọ́run. Wàá rí ọwọ́ Ọlọ́run. Jésù Olúwa wa. Wednesday ní aago 6. Ó dẹ̀ di aago 12 ọ̀sán àbí aago kan ká tó parí. Ẹ ká hallelujah méjì. Gbogbo ẹ̀yin tọ́lọ́run bá dẹ̀ fi sí lọ́kàn láti ṣe 1 or 2 things. Ilẹ̀ tuntun la wà yìí o, gbọ̀ngàn àdúrà la wà yìí. Àti wà ń bí o, Ọlọ́run ti ṣe o. Àti wà ń bí o, ẹgbẹ́ títí ilẹ̀ Ẹgbẹ́dá la wà. Ọlọ́run ti ní òye rí ẹ̀ṣẹ̀.
sábìsì àná yẹn bó ni ẹ̀mí àwọn wòlíì ó lè so Wednesday yẹn máa wájọ lọ wo èmi ò gbọ́ nǹkan kan o èmi tó wo yìí gbọ́ nǹkan kan o I am a focused person mọ́mọ́ mẹ́sẹ̀gì mi pé ọ̀rẹ́ nìkan ti ń sọ̀rọ̀ mi bó jọ gbé mẹ́sẹ̀gì rẹ sàn mẹ́sẹ̀gì tó lè sẹ́ǹsì mi ni pé kí n pray fún ọ fẹ́ bá mi discuss ọ̀rọ̀ kan àbí o fẹ́ fún mi ní nǹkan sórí yòókù ọ̀gá pò lórí ẹ̀ mi ì ráàyè ó wá pè mí bá mi rojọ́ 10 minutes lórí tẹ́nìkan sọ ní dáàdì sẹ́gbọ́n tí lágbàá sọ ṣé ìyẹn náà ní wá sí láyé ni sà ìwé ìwé bẹ́rù 12:2 ní tó sọ fún mi ní pé kí n máa wo Jésù nìkan olùfilẹ̀ṣẹ̀ kò ní ìwòyàn kò ní gbọ́n tẹ́yàn bá sọ kò ní máa listen sí tẹ́nibọ̀dì bá sọ má pè mí má pé ṣé mo gbọ́ tẹ́nibọ̀dì sọ anybody sọ ó sọ sáyé ara ẹ̀ ọ̀gá àwa ń tẹ̀síwájú ojú bá lọ màá rí ọwọ́ náà ìpàdé Wednesday máa mi ṣe 6 to 1 ó máa lé àdúrà rẹ gbà tọ́lọ́ ń bá rán ọ sí pé ìjíṣẹ́ o a nílò ìrànlọ́wọ́ tó ga tọ́lọ́ ń bá rán ọ sí wa jíṣẹ́ o nọ́mbà tẹ́ pè wá lójú bẹ̀ yẹn wàá dẹ̀ rí ọwọ́ Ọlọ́run ẹ bá ń pariwo ògo ògo ògo.